Kùránì pariwo ẹ ti sọ gbogbo àwọn àfáà do ń bára ẹ sọ wọn do ń bára ẹ máa wá sọ pé bí ọba wa sí àwa bí ọba sí àwa yìí à ń kílẹ̀ àwọn àfọwọ́ máa jẹ ẹ̀yin olóòsì wọn yìí ìran bàbá yín lówó rí ni ìran bàbá yín ò lówó rí njọ́ mo ti mọ̀ pé ẹ ti dorílẹ̀-èdè irú mo sọ fún yín nínú ọ̀rọ̀ mi àná lórí afẹ́fẹ́ mo ní ẹ má sọ̀jọba yín tẹ̀ ń ṣe yìí dàdàlú torí gbogbo àwọn irú ògiri wá tẹ̀ ń kó wọnú rẹ̀ yìí àwọn olè náà lẹ tó ń kó wọlé àwọn olè lẹ ń kó wọlé àwọn olè ní ẹ sọ fún mi ní gbogbo senate pátápátá ta ni ó jalè nù yín ta ni ó jalè ẹni tí ó bá jalè nawọ́ rẹ̀ pọ̀ jalè nawọ́ rẹ̀ pọ̀ jalè nawọ́ pọ̀ jalè. وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله. Ọlọ́run ní bàbá rí nǹkan tó dàrú mọ́ yín lójú ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ìdájọ́ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ìdájọ́ ń bẹ. Tí ẹ ti ṣe kí ni ẹ ti rí kankan. Bàbá Muyideen tó kú ti gbéṣẹ́ lé mi lọ́wọ́ mo máa fẹ́ bú yín pàkẹ́ tó kú kẹ́mi náà tó kú máa fẹ́ yín dára sí i lára. Wòlíì Marcus Tibetan ní olóògbé àáfàá Àjàní Bello ti handover fáwọn kí ni wọ́n handover fún wọn wọ́n ní wọ́n handover àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ṣe bí òṣèlú wípé wọ́n handover fáwọn pé káwọn máa bú wọn dáadáa pé àwọn á dẹ̀ fojú wọn rí màbo pẹ̀lú èébú. Nínú fọ́nrán yìí náà ni Wòlíì Tibetan ti ṣàlàyé irú èèyàn tí bàbá Àjàní Bello jẹ́ nígbà ayé wọn gbogbo ohun tí wọ́n ṣàkíyèsí nígbà tí bàbá náà ṣaláìsí gbogbo ohun tí àwọn èèyàn ń sọ tí wọ́n náà wọ́n rí lórí fọ́nrán bíi mọ́tò ńláńlá tó jẹ́ pé nígbà táwọn máa dé ilé wọn pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ẹ wo nǹkan bẹnu fọ́nrán yìí o kódà àwọn àṣírí ọ̀rọ̀ kan tún tú o kí ni Wòlíì Tibetan sọ nípa wòlíì àgbáyé ni pásítọ̀ àgbáyé ni pásítọ̀ Adébóyè ti RCCG ààrẹ Tinubu ẹ wo àwọn ọ̀rọ̀ yẹn ta bá oríṣiríṣi àwọn èèyàn nù fọ́nrán yìí. Welcome to DIGINAIJA TV. Remember to like, share and follow us. Búlẹ̀ ẹ má wọ̀ọ́rì tí Yorùbá ò ṣe president rí ẹ fílẹ̀ ẹ jọ bàbá mi ẹ má dá sọ̀rọ̀ wọn ẹ mọ ẹ fílẹ̀ ó ní bó ṣe sọ báwọn mo máa fílẹ̀ báwọn fílẹ̀ hallelujah. Ọjọ́ tí bàbá tó wá tó tún mú gbogbo àwọn wòlíì àwọn Adébóyè Oyedepo abíára ọjọ́ tó sún àga tí gbogbo àwọn jí òun yẹn sún àga lórí ọ̀rọ̀ Tinubu wọn ti fi president hàn Tinubu ò lè wọlé Tinubu ló máa jáde bí Tinubu ṣe wọlé ló máa tún rìn jáde padà mo jẹ máa ti Tinubu mọ́lé ó ní gbogbo wọn ó ní olórí kórì ní gbogbo wọn kàn ń ṣìyàn lọ́nà nígbà tó di aago 3 òru mo láti tẹ fóònù mọ́lẹ̀ mo pe bàbá Muyideen bàbá onísà secretary ló gbé wá pass mi sí bàbá mo ní bàbá Wòlíì Marcus ló ń sọ̀rọ̀ ó lákìkanjú nìyẹn bẹ̀ ni mo ní gbogbo wòlíì àti pásítọ̀ Nàìjíríà tẹ kópọ̀ ṣé mo pẹ̀lú wọn ọlọ́mọ mi ò sínú ẹ̀ ṣé bí wọn lọ sọ pé Tinubu ló máa wọlé ò sínú ẹ̀. That's to let you know he's the father of the nation. Father of what? Of the nation. Wá sí tó ń gé nínú Muslim tẹ bá rò pé bóyá ti Muslim nìkan kí jẹ́ ti Muslim nìkan o he's talking to everybody in general. He's a great fighter. And he has fought a good fight. And the proper time for him to go and rest. The wife died on the 5th of June this year. The lover died. Then kí ló tún dúró fún? Kí ló tún dúró fún? Tó bá jóbìnrin náà wà lẹ́gbẹ̀ẹ́, the heart attack tó níyẹn, ó lè mọ̀. Tòró ṣagídí díẹ̀ kí ó tó dákẹ́. Hallelujah. Hallelujah. Ọjọ́ títì ẹ bá dé títì mi bá dé kí ló fẹ́ sọ pa ẹ̀. Gbogbo ẹrù olùṣọ́ àgùntàn wọ́n di lórí ìjọ aya ìjọ tìjọ ọmọ ìjọ tìjọ mọ́tò ìjọ tìjọ kí ló dé Adébóyè kí ló dé Oyedepo kí ló dé abíára kí ló dé. Tí gbogbo mẹ́mbà rìdíìmù di ìjẹ winner chapel wọ́n máa tún tó fẹ́ lọ sí sílò ń sìn tí ìjọba bá ti close ní on the 20 sílò bẹ̀rẹ̀. Redeem bẹ̀rẹ̀, open heaven bẹ̀rẹ̀, 24 hours with Christ, 72 Friday with Christ. Kí ni èyí ti pọ̀ jù? Ó lè yíyẹ kí ni? Ó ti pọ̀ jù. Ẹ bá mi bẹ̀ Tinubu kó má jẹ́ kó ọmọ ẹ yọjú ní ìbò Lagos State. Kó ọmọ ẹ má yọjú rárá.
kó rántí kan tó ṣẹlẹ̀ sáwọn láwọ̀ nígbà táwọn láwọ̀ tó fẹ́ mú ọmọ ẹ̀ ṣe the first international lawyer wọ́n pa tú ẹ́ ọmọ mélòó ni Tinubu tiẹ̀ ní ilé Tinubu ò dá Tinubu ò lọ́mọ rere kó jẹ́ kí lè bu yẹ̀pẹ̀ léhùn lójú kí ló tún wọ́n bọ̀ kó máa mú lọ sọ́sùn ó lè yí pọ̀ jù ẹ̀fẹ̀ kó lẹ̀ fáwọn Èkó hallelujah. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ètí wòlíì Marcus Tibetan sọ nípa àáfàá Àjàní Bello pásítọ̀ Adébóyè ààrẹ Tinubu àti àwọn èèyàn tí wọ́n dárúkọ wọn nù fọ́nrán yìí kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment yìí remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu